Tó bá ti mọ̀ pé ṣe ló mọ̀ gbé òbò pamọ́, má wulẹ̀ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Torí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, bí ò tiẹ̀ ṣe gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ń sunkún, náà ń jìyà òbò. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sunkún sínú. Ẹni tí ì ṣe ìránṣẹ́ Ọlọ́run gan kò sí ìránṣẹ́ èṣù níbí kankan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n sì máa ń jìyà òbò yìí, àwọn tí wọ́n máa ń responsible ni. Hardly lẹ́ẹ̀fì rọ́kùnrin kan tí ó responsible tí wọ́n ń fìyà òbò jẹ. Tó bá ti mọ̀ wípé òbò ló mọ̀ gbé pamọ́, má wulẹ̀ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run, lọ rèé fọ́dínárì èèyàn. Torí wípé yàtọ̀ fún pé iṣẹ́ ìránṣẹ́ ò fàyè gba ìránṣẹ́ Ọlọ́run láti fẹ́ ìyàwó méjì tàbí láti ní girlfriend àbí láti yànlè. Ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ ìránṣẹ́ wọn ò ní lọ síwájú, kò ní tẹ̀síwájú tààrà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run lẹ ti ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́ mọ́ ọkọ yín lórí. Mò ń sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá tọ́lọ́run pè. Kì í ṣàwọn pé bóyá kíni, míì gan wà gan tó ṣe pé ní ọjọ́ orí wọn kéré ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n. Ìránṣẹ́ Ọlọ́run ńlá náà jẹ́. Tọ́lọ́run tó jẹ́ pé Ọlọ́run lò wọ́n lójú méjèèjì. Bẹ́ẹ̀ ẹ̀yin ìyàwó tẹ́ ẹ fẹ́ wọn, ẹ ti ba yé ọ̀tá iṣẹ́ ìránṣẹ́ ọ̀tá wọn jẹ́. Débi wípé iṣẹ́ ìránṣẹ́ gan ò ṣe é dúró ṣe mọ́. Tọkùnrin ò bá rí òbòdò, kò sí bọ́kàn rẹ̀ ṣe fẹ́ balẹ̀. Kódà kó mọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ gan kó jẹ́ pé normal iṣẹ́ ní í ṣe. Kò sí bí ọkùnrin tó ti wà sex starved bó ṣe fẹ́ fi ọkàn balẹ̀ ṣiṣẹ́. So tó bá ti mọ̀ wípé ọkọ ẹ ti ṣẹ̀ ẹ́ dé level wípé o lè gbé òbò lẹ̀ fún un mọ́, má wulẹ̀ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Lọ fọ́dínárì èèyàn. Torí wípé gbogbo àwọn tó yẹ kí ìránṣẹ́ Ọlọ́run ó wàásù sí, gbogbo wọn ni ìránṣẹ́ Ọlọ́run ti lọ ń toast. Gbogbo wọn tó yẹ kí wọ́n fàyè wọn fún Jésù, kí wọ́n gbàgbọ́, kí wọ́n ronú pìwàdà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wàásù fún wọn lórí pẹpẹ, àwọn náà ni wọ́n tún lọ rèé mọ́ toast wọn lẹ́yìn. Confusion ti wá lọ rẹpẹtẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run míì wà bẹ́ ọdún 3 4 wọn róbòdò nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ wọn oko wọn ti kú dànù. Celibacy ó máa ń palẹ̀ libido ni. Ẹni tó bá dẹ̀ jẹ́ pé fúnra ẹ̀ ló choose celibacy, tí libido ẹ̀ bá kú, kò ní sí wàhálà ńgbà tí ó kúkú níyàwó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni tí ì ṣe pé bóyá fúnra ẹ̀ ló fẹ́ ṣe celibate, ẹ ti sọ gbogbo wọn di celibate àpàpàǹdodo. Mo béèrè wò. Àìmọye ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tó ṣe wípé ìwà burúkú ni wọ́n máa ń wù sí ìránṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ burúkú ni wọ́n máa ń sọ sàn ìránṣẹ́ Ọlọ́run nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò dórí pẹpẹ. Gbogbo Bible tí wọ́n ń kóòtì gan kò bá tí wọ́n fẹ́ kóòtì mu. Ìyàwó wọn ti ní ńlá, wọ́n ti frustrate wọn. Ìwọ tó bá ti mọ̀ pé wà burúkú ló máa wù, má wulẹ̀ tẹ̀lé ìránṣẹ́ Ọlọ́run lọ síbi tí bá ń lọ. Débi wípé ńgbà bá wá dágbére méjì ọ̀nà tán, ó wá bẹ̀rẹ̀ sí ní mọ wà burúkú. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ta ni wọ́n ti fẹ́ yàwó pamọ́ bí wọ́n pamọ́ iná. Gbogbo ẹ̀nà ọ̀rọ̀ gbogbo òsẹ̀ lẹ́yìn ìyàwó wọn náà. Ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin náà ní ọ̀fà. Bẹ́ẹ̀ ni, àìmọye ìránṣẹ́ Ọlọ́run tí ìyàwó tó ti fọ̀rọ̀ burúkú tó ti fi bá ìgbésí ayé ẹ̀. Bí bá ń kọ́ ọ tí ń kọ sámọ̀ gan báyìí gan ìkọkúkọ ní ọmọ ọkọ, bọ́ bá gorí pẹpẹ ìwàásù kí preach ní ọmọ preach. Nígbà gbogbo òdì gbogbo ọmú gbogbo tán tí bá ń rí ṣọ́ọ̀ṣì tí ò ní lè mójú kúrò ńbẹ̀. Àgbọ̀n tó ṣe wípé wọn kàn lẹ̀ lámójú kúrò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mìíràn míì wà tó ṣe pé tí wọ́n bá róbòdò tọ́kàn wọn bá balẹ̀, ọkùnrin mélòó ló ráàyè láti mọ kóbìnrin jọ láyé tá a wà yìí. 65% ọkùnrin oko wọn ò lè mọ́. Oko ò fi bẹ́ẹ̀ lè mọ́ bá náà tààrà. Débi wípé tó bá dókan yóò tún mọ̀ wá mí kiri. Ọ̀pọ̀lọpọ̀ oko ló ti kú. Àmọ́ wọn bá líle tó kó wọn lé gan ẹ̀jẹ̀ wọn rí bí tì bọ̀. Lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run monopoly ní sì máa ń fà. Gbogbo tán máa ń sọ pé kí lè tán ìyàwó ìránṣẹ́ Ọlọ́run wà burúkú torí monopoly ni. Tá a bá wà ládùúgbò kan sìn tó ṣe pé nìkan ní ń tàtẹ ìwà burúkú ní ọmọ wùsì customer. Àmọ́ tó bá mọ̀ wípé alátẹ pọ̀ ládùúgbò nígbà bá fẹ́ rajà yóò tètè attend sí. Bẹ́ẹ̀ torí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run wọn ń yọ ayọ̀pọ̀rọ̀ pé kò lè fẹ́ yàwó méjì èmi nìkan náà ní ọ̀fẹ́. Ńlọdí fá fún gbogbo wà tí táwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run máa ń wù. Gbogbo ọtọ́ máa ń béèrè pé kí lè tán ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. Ìwọ tó bá sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ìyàwó rẹ̀ ní ọlá, kì í ṣèwọ nìkan ló wà ńbẹ̀. Ẹ pọ̀ ńbẹ̀ tí wọ́n ní lá. Tó bá ti jẹ́ wípé obìnrin bá ti mọ̀ àbí not even obìnrin anybody the human nature èèyàn tọ́lọ́run dá ni wípé téèyàn bá ti lè mọ̀ wípé òun ní oró kan lòun wà níbì kan, there is this spirit of monopoly tó máa gbé wọ̀ tí ó jọmọ́ misbehave pé àkùkù lè pé méjì èmi nìkan náà mọ̀ ń tàtẹ nínú àdúgbò yìí. Tó dífá fún gbogbo ìwà burúkú tán fi mọ́ yayọ̀ pọ̀rọ̀ náà tí mi mọ́ rí ìránṣẹ́ Ọlọ́run fín. Bẹ́ẹ̀ ni àìmọye ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fún ọkọ wọn láṣọ lọ́rùn tẹ́ntẹ́ntẹ́ntẹ́ báyìí nínú ilé. Dìse mọ ọkọ tí ó gorí pẹpẹ lọ tí ó rè wàásù tí ó gbé kọ́lá sọ̀rùn tẹ́lẹ̀ tí rè yan Ọlọ́run ní mọ wàhálà tí ìyàwó rẹ̀ ti ń bá fà nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ẹ ti dàbàrú iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín ẹ rè ronú pìwàdà sóye ń báhùn. Ẹni tó bá gbaṣẹ́ ìránṣẹ́ tó pé kò gbaṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ ńgbà tẹ́ ẹ fífẹ́ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni tó ti gbaṣẹ́ ìránṣẹ́ tí pè ti wà lórí ẹ̀kọ́ tó fẹ́
Nígbà tí mo jẹ ànádùn tí wọ́n mọ̀ pé mọ́mì ìwọ mọ̀ wípé mọ́mì all come with responsibility ni jọ̀ọ́. So gbogbo ẹ̀ ló gbúdọ̀ èèyàn gbúdọ̀ mọ̀ ṣe gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn náà ni. Jẹ́ nígbà tí ìránṣẹ́ Ọlọ́run ọba fọkàn balẹ̀ bó ló ṣe fẹ́ wàásù ìrònúpìwàdà sáwọn èèyàn. Nígbà jẹ́ pé tó bí bá ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ̀yìn ẹsẹ̀ ni ó fi mọ́ yí dànù. Gbogbo wọn tó ti wàásù fún kí wọ́n fayé wọn fún Jésù òun náà ní tó ń rè tóòsì wọn sí ọ̀wá fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ yí dànù báwọn. Bẹ́ẹ̀ ni gbogbo ìránṣẹ́ Ọlọ́run in fact wọ́n tiẹ̀ tún jẹ́ ó yé wa gan pé ìránṣẹ́ Ọlọ́run gan ìlòkò wọn máa ń le jù tó rán máa ń gbà àwẹ̀. Wọ́n ní àwẹ̀ gbígbà ṣàmọ̀ wípé àspẹ́yàn ń gbà àwẹ̀ èèyàn ò jẹun yẹn kò sí ṣúgà àbí starch nínú ara nínú diet. So ìyẹn gan wọ́n tó máa ń help okó líle wọ́n ní máa ń help erection. So táìmù tí ìránṣẹ́ Ọlọ́run ò bá sí nínú àwẹ̀ tó bá bírèkì àwẹ̀ tó yẹ kó róbòdò mọ̀ bó palẹ̀ òbò mọ́ gbòbò pamọ́ wà náà ránṣẹ́ Ọlọ́run kan náà ló lọ rè dó adarí obìnrin rere leader àwọn obìnrin rere ìjọ rẹ̀ ló lọ rè dó tán lọ rè ká mọ́ bó náà ṣe ní mọ́ kàn mọ́ ìjọ kàn mọ́ obìnrin rere káàkiri lẹ́lẹ̀ nígbà tí àwòtán fi ògbóbò lẹ̀ fún wọn tó sì mọ sakọtán mọ̀ ṣe mọ́mí káàkiri lẹ́lẹ̀ gbogbo yín lẹ ti bá iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín jẹ́ bọ́lọ́run ṣe ń lo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ìyàwó wọn ni wọ́n ń kó bọ́n ìyàwó wọn ni wọ́n ń kó bọ́n gbogbo bí ìránṣẹ́ Ọlọ́run mi ṣe ń tòsí ọmọ ìjọ a máa ṣe pé gbogbo ẹ̀ náà mọ̀ ìjọ ọmọ ní gbogbo ẹ̀ náà mọ̀ wọn kàn sọ wọ́n buwọ́ lẹ́rán ni bẹ́ẹ̀ ni ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣe àtúnṣe bẹ́ẹ̀ ni ẹ lọ ṣàtúnṣe ẹ lè sọ pé bẹ́ẹ̀ nítorí pé mo jẹ ànádùn ìyàwó pásítọ̀ dùn sí mi ò rí ugly pastor's wife rí mi ì rí ìyàwó pásítọ̀ tó ugly rí gbogbo wọn máa ń fáìn wọn máa ń dá bí ẹ̀yìn ayan ni èèyàn wà gbogbo ibi tẹ́ wà tẹ́ ti ń gbádùn ẹ wà ní ṣe nọ́mà ń bẹ̀ ẹ mọ̀ wá gbóbò pamọ́ kò sóbò gbígbé pamọ́ kankan ní ìsìn kálukú ronú pìwàdà gbogbo ìránṣẹ́ Ọlọ́run tán sì ti bímọ pamọ́ kálukú jẹ́wọ́ ní ìsìn torí kan ló lọ rè kú tó ń gbòkú tán náà torí pé sẹ́kẹ́tìrì ẹ̀ bímọ fún un finally ọwọ́ sẹ́kẹ́tìrì ni bàbá kó gbogbo dọ́kúmẹ́ǹtì sí kíyàwó tó gbẹ̀yìn lọ kóòtù tí ẹ̀fọ́ ló kéèsì mọ́ gbogbo irú àwọn nǹkan bá ní mọ́ fà ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n fẹ́ dún wọ́n lẹ́yìn ìgbà àwẹ̀ lọ́wọ́ kò sáwẹ̀ kankan tó ń gbà tọ́kọ ẹ bá ti lóun fẹ́ dún ọ ní choice ọjà àwẹ̀ ni ọjà ni o gbogbo ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń wà burúkú tẹ́ ti dàǹbarú iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín kí kálukú yín ó rè ronú pìwàdà gbogbo ẹ̀ làwà mọ̀ gbogbo ẹ̀ lámọ̀ àkànṣe bí ìpá àmọ́ nǹkan ni gbogbo wà burúkú owó ẹsẹ̀ ń victimize wọn tẹ́ ń fìtìnà tí ayé wọn gbogbo ẹ̀ lámọ̀ ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ lọ́nà méjì torí pé ẹ ti mọ̀ pé ẹ̀ lè pé méjì ni jọ ṣé àwọn muslim friends wa tó ẹ pé ìyàwó lè pé mẹ́rin nínú ilé obìnrin tí ó bá ti jowú ọbẹ̀ rẹ̀ ò ní dùn obìnrin tó bá mọ̀ páwọn pọ̀ nínú ilé ọbẹ̀ rẹ̀ ò lè kan tí ẹ ò ní kan torí mọ̀ pé kò kọ̀mọ̀gbà tó orun ó tún tó yí kan bóyá ń gbówó tún dọ̀sẹ̀ bíi mẹ́fà kó orun ó tún tó yí kan nínú ilé bẹ́ńgbà tó ti mọ̀ pé wọ́n ní òró kan ní bó ṣe ní mọ̀ wà burúkú mo béèrè wò gbogbo yín lẹ́sìn mọ́ dán tọ́rùn yín òwe tẹ́ fáyìn tẹ́ mọ́ dán gbà ẹni ibi tẹ́ wà tẹ́ fi ń dán ẹ mọ̀ wà burúkú ẹ mọ̀ gbogbo ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí bá ń gbogbo pamọ́ fọ́kọ rẹ̀ gbogbo wọn kí wọ́n rè ronú pìwàdà bẹ́ẹ̀ ni kí wọ́n ronú pìwàdà àwọn ọkọ yín ń sunkún àwọn ọkùnrin náà máa ń sunkún èèyàn ikán mọ̀ ni wọ́n ládìẹ ńlá àgùn ìyẹn ni òjì àmọ́ yàtọ̀ fẹ́ni tí èsì ìránṣẹ́ Ọlọ́run àwọn ọkùnrin yẹn náà máa ń sunkún sínú bẹ̀t àwọn society tètè máa ń gbọ́ ti obìnrin wọ́n tètè máa ń listen sí ẹkún obìnrin ju ẹkún ọkùnrin lọ bẹ́ẹ̀ ni obìnrin mi ọmọ jágbe ni lọ́tùn lósì tí ọmọ pariwo tí ọmọ jágbe mọ́kọ gbogbo òyìn ọ̀dá ńlá wà ń dìfẹ́ǹdì ọkùnrin mi ò dìfẹ́ǹdì ọkùnrin mi ò dìfẹ́ǹdì wọn bọ́rọ̀ bá ṣe rí làwọ̀ ó ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run gan ní ìsìn gangan ti ń fẹ́ yàwó pamọ́ Ọlọ́run gbọ́ wọ́n ti ń fẹ́ yàwó pamọ́ tí ọmọ ṣàpọ́nlé wọn tí ọmọ ṣe dáadáa sí wọn tí ò ní fòbò jí ẹ̀ńjà wọ́n ti ń fẹ́ yàwó pamọ́ ní ìsìn gbà tí ilé bá rí bí ilé tó korí bí oko ṣe ń bíbì kan lẹ́ni ẹlẹ́ni ọ̀fọ̀wọ́ mú kálukú ronú pìwàdà wọ́n tó bímọ pamọ́ náà lọ́ọ̀rẹ́ ronú pìwàdà kọ́ jẹ́wọ́ gbogbo èyí tí wọ́n ń gbé pamọ́ gbọ́mọ rẹ̀ pamọ́ fẹ́ẹ̀kì ni fẹ́ẹ̀kì ó ní o kálukú ṣe nọ́mà ni o torí tó bá fi yòbò jọkọ rẹ̀ kódà kó ṣe wòlíì kó tún kó level pastor kó ṣe pápò sùn ni yóò dòbò míì fàkátínù yóò dòbò míì because ọkùnrin ni àfi tó kọ́ ẹ̀ ò bá ṣiṣẹ́ mọ́tàn ti tẹ̀lé ọ̀dà lókun tó pẹ̀ yín ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń fi ìyà jẹ àwọn ọkọ yín kẹ́ rìpẹ́ǹtì kẹ́ ronú pìwàdà ẹ̀yin lẹ ẹ̀jẹ̀ kan èèyàn gan born again mọ́ gan born again mélòó lẹ rí láyé ní ìsìn kò sí born again mọ́ nígbà tó yẹ pé gbogbo wọn tán wàásù fún èèyàn tí wọ́n born again gbogbo wọn tún tóòsì àwọn èèyàn pásítọ̀ kan náà gbé orí program Alhaji Oríyọmí recently tán ló fọmọ ìjọ lóyún èyí tí yóò lóhùn ọmọ kankan pẹ̀ igbá kan àwo kan mo béèrè wò sáwà ní kì í ṣe pásítọ̀ ni
yàtọ̀ fún àwọn tọ́lọ́run pè, yàtọ̀ fún àwọn tí ìsìnkú Ọlọ́run ló pè hàn ó tó ṣe pé wọn kàn lè bọ́ ní ègé náà bẹ́ẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ pé Ọlọ́run pè wọ́n tòótọ́ ni they are true servant of God and the call of God is without repentance. Ìpè Ọlọ́run kì í ṣe ìpè tí èèyàn lè lóun ò ṣe mọ́. Bẹ́ẹ̀ ni so ìpè yẹn tán bá ṣe ó máa ní wọ́n lára bẹ́ẹ̀ ìyàwó tán fẹ́ kò jẹ́ kí iṣẹ́ yẹn rọ̀ wọ́n lọ́rùn láti ṣe. Gbogbo ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí bá ń wà burúkú kí wọ́n lọ rẹ̀ ronú pìwàdà. Ìwọ náà mọ̀ pé torí pé ó jẹ́ pásítọ̀ lọ ṣe ń fìyà jẹ jọ tó bá jẹ́ ordinary èèyàn tí ì ṣe pásítọ̀ gbogbo ìwà tó ń wù só lè wù nígbà pé ẹni tí ń ṣe dáadáa gan ní ìsìn gan orójú ọkùnrin lẹ́nu ọkùnrin tó ṣe wípé ìbínú wọn gídẹ ìyẹ́fò níbẹ̀ yìí ọláṣẹ́ ìránṣẹ́ ló ń fa owó àwọn pásítọ̀ yẹn sẹ́yìn ló ń ò jẹ́ kán mọ nǹkan tán ṣe sincerely àfi tó bá rò pinnu wọn pé jóun fi sẹ́rànṣẹ́ lẹ̀ sẹ́rànṣẹ́ wá ṣe é filẹ̀ ṣéṣe ọba ṣe é filẹ̀ láì jẹ́ ṣéṣe Ọlọ́run ṣe é filẹ̀ láì jẹ́ kẹ́yẹ́ yìí ni àwọn ẹni ẹlẹ́ni lára mọ́ wọ́n tó bá sì mọ̀ pé ńgbà náà kò gba sẹ́rànṣẹ́ tó fi fi ọ tó bá ṣẹ̀ṣẹ̀ wàá gba sẹ́rànṣẹ́ nìsín ọgbà fọlọ́ọ̀ ni o torí gbogbo wàhálà tó bò tó kó àtòbò ń dálẹ̀ èèyàn máa ń gùn bí téèyàn ti fẹ́ mu tọ́bí gbogbo yẹn bá ti ẹ̀sẹ̀ tù tán ìránṣẹ́ Ọlọ́run ọmọ tán ọmọ dóbò tán ìránṣẹ́ Ọlọ́run ọmọ tán ọmọ tóòsì ọmọ àlìsì àmọ́ rí sọ ní àwọn ọlọ́dà line because àwọn tẹ́ fẹ́ sọ fún kọ́mọ̀ dóbò ń ta àwọn mọ̀ sọ fún pé pásítọ̀ gan dóbò ń ta so à ń gùn wo lẹ ti wá fẹ́ tún mọ́rọ̀ sọ nígbà tán ìránṣẹ́ Ọlọ́run gan tán náà ń dóbò ìránṣẹ́ Ọlọ́run míì sì rè òbò tí ń dó yẹn torí wípé ìyàwó rí ògbóbò lẹ̀ fún ní ṣe ń dóbò ń ta so tí correction yẹn bá ṣẹlẹ̀ láti ilé wá àti pẹlẹbẹ lèyìn ó ti mọ́ ọ̀lẹ̀ jẹ tó gbẹ̀yìn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run àwọn ìránṣẹ́ Ọlọ́run ìyà òbò ń jẹ wọ́n ń jẹ ìyà òbò wọ́n dẹ̀ níyàwó nílé bí àwọn ìyàwó wọn fẹ́fẹ́ rí tí kan jókòó wájú kan fáyìn kan nìkan náà rò wípé èèyàn fi ń jẹ́ ìyàwó ìránṣẹ́ Ọlọ́run wọ́n tó bá ti ń gbóbò pamọ́ ìwà burúkú lòun wù kálukú ronú pìwàdà o tó o bá mọ̀ pé òdò kó mọ̀ wulẹ̀ màrí mọ̀ ṣe celebrate gan dáa so Ọlọ́run ó yọ́ ṣàánú gbogbo wa ẹ ṣeun.